Aláròyé máa wí o. Adájọ́ àgbà ilé wa dá sí ọ̀rọ̀ oyè Emeagha ìlú Kánò lọ́nà àti wá ojútùú sí wàhálà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ìlú lẹ́yìn táwọn adájọ́ ilé-ẹjọ́ méjì kan ní Kánò dájọ́ lórí oyè Emeagha ìlú náà, èyí tó ti ń dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìlú ọ̀hún báyìí. Adájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí Olúkáyọ̀dé Ariwoọlá ti ránṣẹ́ pé àwọn adájọ́ ilé-ẹjọ́ méjì kan tí àwọn olóṣèlú ìpínlẹ̀ náà ń lò láti dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìlú náà sípàdé pàtàkì kan nílùú Àbújá. Adájọ́ ilé-ẹjọ́ méjì tí Ariwoọlá pè sípàdé pàtàkì náà ni adájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tó wà ní Kánò àti adájọ́ àgbà ìpínlẹ̀ Kánò fúnra rẹ̀. Àwọn adájọ́ méjèèjì náà ni àwọn aráàlú gbàgbọ́ pé àwọn ni àwọn olóṣèlú ìpínlẹ̀ náà ń lò báyìí láti dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìlú ọ̀hún nítorí oyè Emeagha ti ìlú Kánò. Adájọ́ S.A. Amubeda tílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní Kánò ló dájọ́ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 28 oṣù karùn-ún pé kí wọ́n lé Emeagha Sanusi Lamido Sanusi kúrò láàfin rẹ̀ tó wà ní Gidan Rumfa lójú ẹsẹ̀ nítorí tí gómìnà ìpínlẹ̀ náà Abba Kabir kò tẹ̀lé ìlànà tó bá òfin mu láti fi Sanusi joyè Emeagha ìlú wọn. Ṣùgbọ́n tí adájọ́ Amina Adamu Aliyu tílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kánò tún pàṣẹ láti dá àwọn agbófinró gbogbo lórílẹ̀‐èdè yìí lọ́wọ́ kọ́ tó sì ní ojúlówó Emeagha ní Sanusi. Lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún yìí ni adájọ́ ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ kan ní ìlú Kánò tó fòfin de ìjọba ìpínlẹ̀ Kánò pé kò gbọ́dọ̀ fipá lé Emeagha Aminu Ado Bayero nípò rẹ̀. Ìjà tani Emeagha ìlú Kánò tó ń lọ láàrin Emeagha Sanusi àti Alhaji Aminu Ado Bayero tí Ganduje fi jẹ tẹ́lẹ̀ ń gbóná sí i lójoojúmọ́ ni. Inú ilé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ náà Abba Kabir ti fi Emeagha Sanusi jẹ lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà kọ́kọ́ wọ́gi lé òfin tí Ganduje fi lọ Sanusi lóyè lọ́dún 2020. Bí Emeagha Aminu ṣe padà sí ààfin rẹ̀ lẹ́yìn òde tó lọ ni gómìnà ti ní káwọn agbófinró lọ fọwọ́ òfin mú. Ìgbésẹ̀ náà sì dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú nítorí pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ló ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn káàkiri. Ìwọ́de táwọn ọ̀dọ́ náà ṣe yìí ló mú kíjọba ìpínlẹ̀ náà tètè dá àwọn agbófinró lọ́pọ̀ yanturu síta kí wọ́n bá lè kápá wàhálà àwọn ọ̀dọ́ ọ̀hún. Pẹ̀lú wàhálà tí ọ̀rọ̀ náà ti dá sílẹ̀ àti bí ìdájọ́ oríṣiríṣi ṣe ń wáyé ló mú kí adájọ́ àgbà orílẹ̀-èdè wa onídàájọ́ Ariwoọlá pé ìpàdé pàjáwìrì láàrin àwọn adájọ́ méjèèjì táwọn olóṣèlú ìpínlẹ̀ náà ń lò láti dá wàhálà sílẹ̀ tó sì kìlọ̀ fún wọn pé kí wọ́n má fi ara wọn kalẹ̀ láti máa lò fún ohun tó lè ṣàkóbá fún ètò ìdájọ́ orílẹ̀-èdè wa. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.